Mo kí gbogbo ará ilé, mo kọ́kùnrin, mo kóbìnrin. Lónìí lórí ìlera pípé, àwọn èèyàn ti ń béèrè àwọn questions kan, so ni mo fẹ́ fọgbọ́n rọra address ní ṣókí. Àwọn èèyàn wọ́n bi mí pé akílódé tí ó ṣe jẹ́ pé ìgbà míì infection àwọn treat kò ní lọ. Ó possible, a lot of reasons ló máa ń fà kí infection má lọ. A whole lot of reasons. Ṣẹ́rí, nígbà míì ọkọ àti ìyàwó máa wà, bóyá ìyàwó ló discover pé òun ní infection tàbí ọkọ. Ẹni tó wá discover pé òun ní infection yẹn, òun nìkan lá máa treat infection. Bó ṣe ń treat infection tó expect pé kí infection lọ, òun àtọkọ wọ́n sì jọ ń wọlé wọ̀de, wọ́n sì jọ ń bára wọn láṣepọ̀. Ṣé mọ̀ pé ìgbà tó ti mú bóyá ọkọ àbí ìyàwó kò sí ni ó ti ràn àwọn méjèèjì. So nígbà tí kan wá ní òun fẹ́ máa dá tún tọ́jú ara òun, kò sí bó ṣe máa rí látara ẹnìkejì tí òun ò ṣètọ́jú ara tiẹ̀, á máa padà sára ẹni tó ń tọ́jú ara tiẹ̀. Ẹ ṣe yẹn léní. Another one ni pé tí ò bá sí ìmọ́tótó, obìnrin mi á lóun treat toilet infection, òun treat sexually transmitted infections. Tó bá lọ sí toilet, tó bá tọ̀, kò ní tàǹbà, kò ní clean dáadáa. Tó bá tún wá tàǹbà, kò ní part gbogbo ibẹ̀ yẹn kó dry. Pẹ̀lú omi pàṣàpòṣò tí wọ́n fi fọ wájú fún ẹ̀yìn fọ gbogbo ẹ̀ náà, wọ́n ti fa pátá sí. Ibi ẹ̀là ìtàn gbogbo ẹ̀ kò wá ní gbẹ, gbogbo ẹ̀ àwọn yẹn á máa tutù. Candida àti oríṣiríṣi infection á tún máa grow ńbẹ̀, oríṣiríṣi bacteria á tún máa grow ńbẹ̀. Ṣé ti rí pé kò ní lọ bọ̀rọ̀, á kàn lọ díẹ̀, á tún padà. Ẹ ṣe yẹn léjì. Àwọn ọkùnrin náà tí wọ́n ń treat oríṣiríṣi STIs, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá mu sìgá, infection wọn lè má tètè lọ, tàbí tó bá mu ọtí. Nǹkan tó fà á ni pé gbogbo àwọn nǹkan tí wọ́n may máa reduce immunity wọn. Tí immune system wọn bá ti dúró ní pé ó lè gbé ìjà kọ infection tó ń bọ̀, infection ò ní lọ bọ̀rọ̀. Another one nìyẹn. Lẹ́yìn èyí, àwọn ìgbà míì tí immune system yẹn tó bá ti low, ṣe pé tí immunity bá ti low, ara ti wà more susceptible to diseases. Anything tó bá ti bọ́ sí ara yẹn gbàm báyìí, ó máa mú àìsàn yẹn jáde ni. Immune system yẹn ò pé tó láti jàràbùràbù kó bá fà á pé irọ́ ìbí kọ́ ni wàá dúró. Another one nìyẹn. Lẹ́yìn èyí, èyí tó máa yà yín lẹ́nu jù ń bẹ̀ ni pé tí obìnrin, especially àwọn obìnrin tó máa ń ní candida, ojú abẹ́ yún wọn, wọ́n ní discharge tó wà yellowish, àbí ó dàbí cottage cheese, àbí wọ́n fọwọ́ sí gbogbo bẹ̀rùn. In tó lè má jẹ́ kó tètè lọ jù, ó máa ní ṣúgà nínú ògì, ṣúgà nínú tíì, ẹ jẹ ráìsì, ẹ jẹ sẹ̀mó, gbogbo ẹ̀ náà ló máa break down sí ṣúgà o. Ẹ tún wá jẹun tán, ẹ jẹ búrẹ́dì tán, ẹ tún wá mú ọ̀rọ̀bọ̀ ńlá ẹ fi tẹ̀. Ṣúgà ó máa ń gba yeast yẹn láàyè láti grow. Normally lára obìnrin, yeast wà ń bẹ permanently ni, ṣùgbọ́n Ọlọ́run ti dá àwọn kọ̀ọ̀kan tó ń regulate ẹ̀ tí ò fi ní pọ̀ jù. Tó bá ti pọ̀ jù, òun ló máa di infection ní àìmọye ìgbà. Ẹlòmíì ara ẹ̀ báyìí ló wu infection yẹn kì í ṣe pé kò ń bì kankan. Yes, especially when it has to do with thrush. So ẹ̀yin obìnrin, ẹ reduce sugar yín tẹ́ bá ń treat infection. Most times ẹ reduce sugar, ẹ reduce starch tẹ́ ń jẹ náà. Another one tó tún lè fà á, òun ni pé kẹ́kọ̀ọ́ tó bá ti treat infection lákọ̀ọ́kọ́, kó má treat ẹ̀ dáadáa. Infection tẹ́ treat, bó tí kì í ṣe pé ó ti lọ tán pátápátá tí wọ́n ò treat ẹ̀ dáadáa. Bóyá wọ́n fún wọn ní certain number of drugs láti lò ní hospital, gbogbo medication wọn ò lò pé, àbí gbogbo nǹkan tó yẹ kó máa ṣe láti ìgbà tó ń lò ṣe medication wọn ò lò pé, abẹ́ni tó ń lo àgbo àbí ó ń lo ìsáṣàn oríṣiríṣi traditional thing náà tó yẹ kó lò títí tí ò fi ní gbúrò kí nìyẹn mọ́ rárá, tóun náà ò lò bẹ́ẹ̀. Ẹ má bínú yàrá. Tóun náà ò lò bẹ́ẹ̀, ṣe mọ̀ pé kò lè fún wọn ní the same thing. So ara àwọn nǹkan tí ò kẹ́ jẹ́ kí infection ó tètè lọ lára àwọn èèyàn lélẹ́yìí o. Ṣé ti rí bẹ́ẹ̀? So
èyí la tún fẹ́ bá wa sọ lénìí. Ẹ má gbàgbé, ẹ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. A wà lórí ìlera pípé náà lórí YouTube. Ẹ jẹ́ ká jọ ṣe. Gbogbo wa la máa kúkú ní ìlera tó rọrùn, ìlera tó pé lọ́lọ́run ó fún wa. Ṣùgbọ́n èyí tó yẹ káwa fúnra wa ṣe, ẹ jẹ́ ká ṣe. Òjò Ọlọ́run ti dá wa, ó ti dá ewé, ó ti dá egbò, ó ti dá gbogbo nǹkan tó máa fi tọ́jú ara wa, ó sì ti dá ọpọlọ sódà àwa fúnra wa ká lè ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Ṣùgbọ́n tí bàbá wa ní òfin tí wọ́n máa ran àìsàn lọ́wọ́ nínú láìfẹ́ tó ó kù sọ́wọ́ ẹni náà. Kò ní jù báyìí lọ lórí ìlera pípé lónìí. Ìbéèrè kí ìbéèrè tí ẹnikẹ́ni bá wá ní, àbí ohunkóhun tí ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀, àbí health challenges kan tẹ́ ẹ bá ń go through, tẹ́ fẹ́ ká yànnàná ẹ̀ ká jọ sọ pé báwo ni ẹ ṣe lè lò ó, ẹ ṣe lè ṣe tẹ́ fi máa bọ́ nínú ẹ̀, àbí tewétegbò wo lẹ lè lò, ẹ jẹ́ ẹ tẹ̀ sórí kọ́mẹ̀ntì yẹn ká lè mú solution wá. Ó dìgbà kan náà. Kókó báyìí lára ọ̀tá le, àní ṣàìsàn, kókó lára wa ò máa le. Dàbọ̀.